Ìjẹ́ o mọ̀ wípé àwọn ẹ̀dá kan wà tí nǹkan kan gbọ́dọ̀ dá ẹ wá tí wọ́n pọ̀ nínú ayé tó bá wọn kò fẹ́ ṣàṣeyọrí. Ẹ ò gbọ́dọ̀ fẹ́ra yín. Iṣẹ́ ò gbọ́dọ̀ dà yín pọ̀. Business ò gbọ́dọ̀ dà yín pọ̀. Ẹ gbọ́dọ̀ jọ jẹ́ ọ̀rẹ́. Ẹ gbọ́dọ̀ ṣe kankan papọ̀. Tí ẹ bá try ẹ̀, tí ẹ bá ṣe ń lọ sókè ẹ máa kàn já wálẹ̀ gbí. Ẹ má máa béèrè pé kí ló ṣe ẹ́. Gbogbo kọ́kọ́ lóògùn. A ti ṣe ọ̀pọ̀lọpọ̀ mistake nínú ayé. So ìwọ tó bá ní interest tó fẹ́ ká bá ẹ wò, àwọn ẹ̀dá wo ní nǹkan ò gbọ́dọ̀ dà yín pọ̀. Wá WhatsApp mi lórí nọ́mbà yìí 081 34 27 67 56. Wo máa sanwó o. Mi ò kì í ṣiṣẹ́ ọ̀fẹ́ o. Mi ò ní kó gbà mí gbọ́ o. But bóyá o ti dá iléeṣẹ́ sílẹ̀, iléeṣẹ́ ti ń ràn ní tẹ́lẹ̀, o ti wá ń step back kò lọ síwájú mọ́. Àwọn wo ló gbà síbẹ̀ yẹn? Ṣé àwọn tẹ́lẹ̀ jọ dá nǹkan pọ̀ ni àbí ẹni tí ẹ ò lè dá nǹkan pọ̀? A máa sọ fún ẹ. Tó bá ti ṣe àwọn mistake yẹn, solution tó máa ṣe tó máa fi correct a máa sọ fún ẹ. A sọ àwọn tí ẹ lè bá dá nǹkan pọ̀ àti àwọn tí ẹ lè bá dá nǹkan pọ̀ fún yín. So tá bá ti sọ fún yín lẹ́ẹ̀kan, kọ́ ilẹ̀. Torí tó bá tó padà wá lẹ́ẹ̀kejì máa tó gbowó. Ilé ayé yìí wá ọgbọ́n rí ó ṣe pàtàkì púpọ̀. Àwọn ẹ̀dá kan wà tó jẹ́ wípé ẹjọ́ rẹ́ lánàá o. Ẹ máa ṣàdédé dọ́dọ̀ wọn lé ní wọ́n ṣàdédé máa kanra mọ́ ẹ. Wọ́n ti dọ́dọ̀ àwọn àgbà. Wọ́n ti rìn débi tí ilẹ̀ gbé lójú. So àmọ̀ràn mi fún ẹni wípé má fi agbára súnmọ́ wọn mọ́, yẹra fún wọn. Torí wọ́n ti rí àṣírí yẹn wípé kì í ṣe ẹni tí wọ́n lè jọ dá nǹkan pọ̀. Kì í ṣe pé bóyá àmì ìkórìíra wà lára. So ó dá kéèyàn máa wádìí ìkan nínú ayé. Tó bá mọ̀ wípé o wà nínú relationship yẹn, ìkan ò gbé kan lẹ́yìn méjèèjì. Àbí ìkan ti dá fún yín tẹ́lẹ̀ padà sẹ́yìn. Àbí òun ṣiṣẹ́ kan tẹ́lẹ̀ ọmọ òfin síwájú tẹ́lẹ̀ ó ti wá padà sẹ́yìn. Definitely stranger kan ti wọ̀ yín láàárín. So kàbí o sí ṣọ́ọ̀bù kan tẹ́lẹ̀ ṣọ́ọ̀bù yẹn ń lọ. Àbí òun tà tẹ́lẹ̀ o tà mọ́. Definitely stranger kan ẹni tí ẹ ò lè jọ dá kan papọ̀ kan ti wọnú ayé ẹ. Báwo la ṣe lè figure it out? O máa WhatsApp mi 081 34 27 67 56. Only voice note, go straight to the point. Hello Ọba Solomoni. Mo fẹ́ mọ àwọn nǹkan tí nǹkan lè dà wá pọ̀ àti nǹkan tí nǹkan ò lè dà wá pọ̀. A ní full section, a dẹ̀ ní briefly section. So àwọn àṣírí wọ̀nyí ó ṣe pàtàkì ní ìgbésí ayé mi àti wọ́n, especially nígbà tí a bá sì wà ní kékeré tó jẹ́ wípé a ò tí ì dáwọ́lé kankan tí àwọn ọmọ, especially àwọn ọmọ yín tí ẹ ń bí, ẹ gbìyànjú kẹ́ ṣe fún wọn. So that wọ́n ti mọ àwọn tó yẹ kó máa bá rìn, àwọn tó yẹ kó bá rìn, àwọn tó lè ní lọ́kọ, àwọn tó lè ní láya, àwọn tó lè bá dòwò pọ̀, àwọn tí wọ́n lè bá ṣe business papọ̀, àwọn tí kankan lè pa wọ́n pọ̀ tí ò ní fa ìfàsẹ́yìn bá ilé ayé wọn. So ilé ayé yìí àṣírí pọ̀ ń bẹ. Bíbélì wa sọ wípé ìbùkún ni fún ọkùnrin náà tó ṣe kíni tó wá ọgbọ́n rí. Ìwọ tó bá ní interest, nọ́mbà tí mo pè fún ẹ lẹ́ẹ̀kan yẹn 081 34 27 67 56. Kò send voice note sí mi bẹ́ẹ̀. So tó bá ti tẹ́wọ́ mi, àgbẹ̀ ẹ débẹ̀, á dẹ̀ fún ẹ ní solution. Ire o, àjà. Ọlọ́run ní jẹ́ kó gbà mí gbọ́.